èyí tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù àpẹẹrẹ ló jẹ́ fáwa náà inú ìrèje ìgbàgbọ́ àwọn ìrìn àjò tiwọn láti Íjíbítì sí Kénáánì àwa ìrìn àjò tiwa láti inú ayé yìí sí ọ̀run àwọn òfin tí wọ́n jìn sí Ọlọ́run ò fẹ́ kí a jìn sí. Màá kọ́kọ́ fẹ́ kí a wo àwọn ìbùkún ìwàláàyè Ọlọ́run tí àwọn ọmọ Ísírẹ́lì gbádùn. Ọlọ́run bàbá Jésù Kristi ògo ni fún orúkọ rẹ rán ọ̀rọ̀ rẹ sí wa jẹ́ kí ayé wọ́n gbà tún ṣe. Mú ìmúpadàbọ̀sípò bá àwọn àyànfẹ́ àwọn ọkàn tí wọ́n wà nù páńpẹ́ ìṣubú dá wọn nídè. Àwọn tí ó ti bẹ̀rẹ̀ ní ṣe ayé wọn lógo parí iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ nú ayé wọn. Gbogbo ògo kó jẹ́ tìwọ Ọlọ́run Jésù Kristi Olúwa wa. Àmín. Ohun tí a ń ṣẹlẹ̀ lórí ni pé àwọn tó ṣubú wọn yóò dìde. Nínú fọ́nrán tó lọ mo fi hàn wá àwọn èèyàn tó ti ṣubú nínú Bíbélì. Mo sì fẹ́ tẹ̀síwájú láti fún wa ní àpẹẹrẹ àwọn èèyàn tí ó tún ṣubú nínú Bíbélì. À ń ṣe èyí láti jẹ́ kí ó yé wa wípé òtítọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé bí olódodo bá ṣubú lẹ́ẹ̀méje yóò dìde. Olúwa bá rán ọ̀rọ̀ wá pé àwọn ẹni tó ṣubú yóò dìde kó ṣàwàdà kó ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ kó máa gbé àwọn tó ṣubú dìde. Ẹ jẹ́ n tún mo fẹ́ fi Jóṣúà àtàwọn ọmọ Ísírẹ́lì hàn yín. Jóṣúà fúnra rẹ̀ náà ṣubú ṣùgbọ́n kò hàn gbangba pé Jóṣúà ṣubú. Bẹ́ẹ̀ ni Jóṣúà tí ó jẹ́ ẹni tó gba ọ̀pá ìṣàkóso lọ́wọ́ Mósè. Jóṣúà jẹ́ ọmọlẹ́yìn Mósè tí ó dáńtọ́ tó sì jẹ́ èèyàn gidi olóòótọ́ àti olùfọkànsìn. Òun ló gba ipò lọ́wọ́ Mósè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Jóṣúà jẹ́ èèyàn kan tí a mọ̀ nínú ìwé mímọ́ bí ẹni tí ó nígboyà ológun ni. Bẹ́ẹ̀ náà ni òun náà jẹ́ ẹni tó ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀. Jagunjagun ni tó sì jẹ́ ọlọ́gbọ́n ológun. Ó wá tún jẹ́ èèyàn kan tó yẹ pé ó ṣe é tètè tàn jẹ. Àwọn ará Gíbíónì wọ́n tàn án. Ó sì bá wọn dá májẹ̀mú nígbà táṣìírí wọn tó fi wọ́n gégùn. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Jóṣúà jẹ́ aṣíwájú tó dáńtọ́ aṣíwájú tí ó ní kìmí ó ní Jóṣúà. Báwo la ṣe wá mọ̀ ó ṣubú? Ìṣubú Jóṣúà ó sọ fún yín pé kì í ṣe ìṣubú pé bóyá ó ṣubú sínú ìwà àtìjú tàbí ó rìnrìn ìwà ìtọ́. Ìṣubú tiẹ̀ ni wípé iṣẹ́ tí wọ́n rán kò parí ẹ̀. Bẹ́ẹ̀ ni ní Jóṣúà orí 13 ẹsẹ̀ 1 Jóṣúà ní orí 12 ó ń ṣe àjọyọ̀ àwọn ọba 22 tó ṣẹ́gun àti ìjọba wọn. Nígbà tó dórí 13 ẹsẹ̀ 1 Olúwa wá bá Jóṣúà pé ìwọ ọkùnrin ó máa ń ṣàjọyọ̀ ó sì ti wá dàgbà ogbó ti dé ṣùgbọ́n ọ̀pọ̀ ilẹ̀ ló kù fún ẹ tó gbà. Ẹ̀mí mímọ́ á sọ nínú ìwé Hébérù pé Hébérù orí 4 ẹsẹ̀ 8 ó ní bá jẹ́ pé Jóṣúà fún àwọn ọmọ Ísírẹ́lì nísinmi ni wọn àbá ti máa sọ̀rọ̀ ìsinmi míì. Olúwa ò kàn sọ pé Jóṣúà ó máa ń èèyàn ìdélẹ̀ lérí pé yóò fún wọn nísinmi ìpè tá a pè nìyẹn ṣùgbọ́n iṣẹ́ yẹn Jóṣúà ò parí ẹ̀. Bẹ́ẹ̀ ni kò parí ẹ̀. Nígbà tí èèyàn bá parí iṣẹ́ tá a rán ìṣubú kan ni. Ẹ jẹ́ á wá wo àwọn ọmọ Ísírẹ́lì pàápàá ìrìn àjò wọn nínú aginjù. Ẹ jẹ́ á wo ìṣubú Ísírẹ́lì. Màá fẹ́ ká jọ lọ sínú ìwé Kọ́ríńtì kìíní ní orí 10. Màá ka ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 12. Ìdí tí mo fẹ́ ká wò ká tún tó tẹ̀síwájú ni pé Olúwa jẹ́ kó yé wa nínú ìwé mímọ́ yẹn pé yín tó ṣẹlẹ̀ sáwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù àpẹẹrẹ ló jẹ́ fáwa náà inú ìrèje ìgbàgbọ́ àwọn ìrìn àjò tiwọn láti Íjíbítì sí Kénáánì àwa ìrìn àjò tiwa láti inú ayé yìí sí ọ̀run. Àwọn nǹkan tí wọ́n jìn sí àwọn òfin tí wọ́n jìn sí Ọlọ́run ò fẹ́ kí a jìn sí. Màá kọ́kọ́ fẹ́ kí a wo àwọn ìbùkún ọ̀run ìbùkún ìwàláàyè Ọlọ́run tí àwọn ọmọ Ísírẹ́lì gbádùn ní ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4.
Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4. Nítorí èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀, ará, bí gbogbo àwọn bàbá wa ti wà ní abẹ́ àwọsánmọ̀ tí gbogbo wọn sì la òkun já. Ọlọ́run lòun ò fẹ́ ká ya òpè lórí bí àwọn bàbá yìí bí wọ́n ti ṣe la òkun já. Mo fẹ́ ka Yorùbá mìíràn ni, kí ẹ̀dá Bíbélì Yorùbá mìíràn ó ní, ẹ̀yin ará, ẹ má gbàgbé pé gbogbo àwọn bàbá wa ni wọ́n wà lábẹ́ ìkùùkuu, gbogbo wọn ni wọ́n la òkun kọjá, gbogbo wọn ni wọ́n ṣe ìrìbọmi nínú ìkùùkuu àti nínú òkun kí wọ́n lè di ọmọ ẹ̀yìn Mósè. Gbogbo wọn ni wọ́n jẹ oúnjẹ ẹ̀mí kan náà, gbogbo wọn ni wọ́n mu omi ẹ̀mí kan náà, nítorí wọ́n mu omi tó jáde láti inú òkúta ẹ̀mí tí ó ń tẹ̀lé wọn. Òkúta náà ni Kristi. Ṣùgbọ́n síbẹ̀ inú Ọlọ́run kò dùn sí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, torí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n kú dànù káàkiri nínú aṣálẹ̀. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ fún wa pé kí a má ṣe kó nǹkan burúkú lékàn gẹ́gẹ́ bí àwọn tí kó lé ọkàn, kí ẹ má sì di abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn, torí ó wà ní àkọsílẹ̀ pé àwọn èèyàn náà jókòó láti jẹ àti láti mu, wọ́n sì dìde láti ṣe àríyá. Bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ ṣe àgbèrè bí àwọn mìíràn nínú wọn ti ṣe àgbèrè, tí 23,000 ènìyàn fi kú ní ọjọ́ kan. Bẹ́ẹ̀ ni kí a má ṣe dán Olúwa wò bí àwọn mìíràn nínú wọn ti dán an wò tí ejò fi sán wọn pa. Bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe kùn bí àwọn mìíràn nínú wọn ṣe kùn tí apani sì pa wọ́n. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí wọn yìí, ẹ gbọ́, jẹ́ àpẹẹrẹ fún wa. A kọ wọ́n sílẹ̀ kí ó lè jẹ́ ìkìlọ̀ fún wa, àwa tí a wà ní ìgbà ìkẹyìn. Ẹsẹ̀ 12 tí mo àti wá dánudó. Nítorí náà ẹni tó bá wá rò pé òun dúró, kí Olúwa rẹ̀ ṣọ́ra kí ó má bàa ṣubú. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. Má gbàgbé, à ń wá àwọn tó ṣubú nínú Bíbélì. Àwọn wọ̀nyí gbogbo orílẹ̀-èdè Ísírẹ́lì ni, ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ló ṣubú, ṣùgbọ́n ọ̀pọ̀ wọn tó ṣubú nínú Ọlọ́run ò dùn sí. Ìyẹn ni pé kì í ṣe ìfẹ́ Ọlọ́run ká ṣubú, irọ́, kì í ṣe ìfẹ́ Ọlọ́run, kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run ò tí ìgbà tí inú Ọlọ́run dùn sí wọn, kí ló dé tí inú Ọlọ́run dùn sí wọn? Nǹkan 5 ni wọ́n ṣubú sínú ẹ̀. Àkọ́kọ́ ni pé àwọn kan ṣubú sínú ìfẹ́kúfẹ̀ẹ́. Ìfẹ́kúfẹ̀ẹ́ ní tí wọ́n kó àádáadáa, ní tó wù wọ́n nínú wọn tí ò wù Ọlọ́run, ní tó wù wọ́n tó jẹ́ pé tọ́lọ́run bá fún wọn yóò ṣe wọ́n léṣe. Wọ́n ṣubú sínú ìfẹ́kúfẹ̀ẹ́. Ìkejì, àwọn kan wọ́n ṣubú sínú ìbọ̀rìṣà. Àwọn yẹn náà wọ́n pọ̀ bí bàbá ìṣúwà láàrin wọn. Nígbà Mósè pẹ́ lórí òkè, wọ́n lọ bá Árónì, dá òrìṣà fún wa. Wọ́n dẹ̀ wá dá òrìṣà fún Árónì, dá òrìṣà fún wọn, wọ́n wá ń ṣàríyá, àríyá dìndìnrìn lágbo àwọn àyànfẹ́. Ìkẹta, wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀ àgbèrè. Wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀ àgbèrè. Ìkẹrin, wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀ kí wọ́n máa dán Ọlọ́run wò. Jésù sọ pé a kọ Ọlọ́run rẹ̀ wò. Ìtí wọ́n tún ṣubú sínú rẹ̀ ò ní ẹ̀ṣẹ̀ kéèyàn máa kùn. Ọlọ́run kórìíra kíkùn. Ó fẹ́rẹ̀ jẹ́ láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ìrìn àjò yẹn. Pàápàá ìran àwọn tí wọ́n jáde kúrò ní Íjíbítì ni wọ́n kùn. Gbogbo àwọn ìwà wọ̀nyí, àwọn ìwà burúkú wọ̀nyí, ìṣubú ni wọ́n. Èyíkéyìí tí a bá rí ẹnikẹ́ni wa tó wà nú ẹ̀, olúwa rẹ̀ ti ṣubú. Ìṣubú ni èèyàn lè ṣubú sínú ìfẹ́kúfẹ̀ẹ́, èèyàn lè ṣubú sínú ìbọ̀rìṣà, èèyàn lè ṣubú sínú ìṣekúṣe, èèyàn lè ṣubú sínú ìjẹkújẹ, ìmukúmu, èèyàn lè ṣubú sínú kó máa dán Ọlọ́run wò, èèyàn lè ṣubú nínú ìkùnà, kéèyàn máa kùn. Ẹ̀ṣẹ̀ ni ní
iwájú Olúwa, ẹ̀ṣẹ̀ níwájú Olúwa. Ọ̀pọ̀ wọn lọ́lọ́run wá fi ṣòfò. Àwa kọnú ọ̀rọ̀ Ọlọ́run yẹn pé nǹkan wọ̀nyí la kọ sílẹ̀ fún wa káwa má bàa jẹ sọ́fìn tí wọ́n jẹ sí. Ọlọ́run ò fẹ́ ká ṣubú. Nígbà tá a sọ pé tó lódodo bá ṣubú lẹ́ẹ̀méje yóò dìde, kí ẹnikẹ́ni nínú wa má rò wípé ìfẹ́ Ọlọ́run ni pé ká ṣubú ká máa dìde, ká ṣubú ká máa dìde. Irọ́. Ọlọ́run tí ẹ fẹ́ ká ṣubú. Ṣùgbọ́n tá a bá wá ṣubú, ọba ògo ní gbogbo àwọn tó ṣubú wọn ó dìde. Gbogbo ẹnikẹ́ni ní àyíká yín tí ẹ mọ̀, mo fọ̀rọ̀ yín pé ẹ jẹ́ alábàáṣepọ̀ pẹ̀lú wa nínú Olúwa láti pín fọ́nrán ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn èèyàn tí wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́rí pé wọ́n nílò rẹ̀. Kì í ṣe àwọn ọmọ Ísírẹ́lì nìkan ni a kà nípa wọn pé wọ́n ṣubú. Ó dà nínú májẹ̀mú titun gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́yìn ò ní wọ́n ṣubú. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́yìn ló ṣubú. Púpọ̀ wọn náà ni wọ́n dìde. Ṣùgbọ́n àwọn kan wà lára wọn tó jẹ́ wípé wọ́n ṣubú débi wípé wọn àti ẹ̀ gbà láti dìde. Wọn ò sì gba ìgbédìde ti Ọlọ́run. Wọn ò gba ìgbédìde ti Ọlọ́run. Tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn kan di wòlíì èké, àwọn kan di olùkọ́ èké, àwọn kan di asòdì sí Kristi. Ohun tí à ń jẹ́ kó yé yín ẹ̀yin èèyàn Ọlọ́run ni wípé ọ̀rọ̀ ìṣubú yìí kì í ṣe ìrírí tó ṣàjòjì fún gbogbo ẹni tó bá ń sá eré ìje ìgbàgbọ́. Láti ìgbà tí àwọn akọni tí wọ́n ti lọ ṣáájú wa tí wọ́n ti rìnrìn àjò yìí ni wọ́n ní ìrírí ìṣubú, wọ́n sì ní ìrírí ìgbédìde. Pé Jésù olùgbàlà kú lórí igi àgbélébù tí ẹ̀mí mímọ́ tí ó ti ń bá wa ènìyàn gbé, síbẹ̀ náà ìṣubú ń wáyé. Ìṣubú ń wáyé. Jésù Olúwa ló kọ́kọ́ sọ fáwọn ọmọ ẹ̀ pé ẹ̀yin èèyàn yìí wọ́n máa fẹ́ gbé yín ṣubú. Wọ́n máa fẹ́ gbé yín ṣubú. Sátánì máa fẹ́. Èyíkéyìí tó bá wá jẹ́ ìrírí ẹnikẹ́ni, àwọn tó ti ṣubú lẹ́ẹ̀kan sí, Olúwa sọ pé àwọn ẹni tó ṣubú yóò dìde. Ẹ pín pé ìrètí ń bẹ fún wọn, wọn ó sì dìde. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Ẹ jẹ́ á gbàdúrà. Gbogbo ẹni tó ṣubú, ẹ dìde lórúkọ Jésù Kristi. Agbára ọ̀rọ̀ yìí kó mú ìgbédìde wá. Làálàá Olódùmarè àti ọwọ́ agbára ìgbédìde rẹ̀ yóò kàn yín lórúkọ Jésù Kristi. Làálàá Olúwa kò ní já sásán lórí ẹnikẹ́ni wa. Gbogbo wa la ó máa lọ láti ipá dé ipá, láti inú ògo dé inú ògo, títí a fi wọnú ìyè àìnípẹ̀kun.